ọmọ tó bí lẹ́yìn táyìnlá kú ó sọ sítórì Àyìnlá ó dàbí fíìmù Àyìnlá tán ṣe wèrè àtàsínwó náà kọjọ síbẹ̀ kò kí n ṣe sítórì bàbá tèmi bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò kí n ṣe sítórì bàbá tèmi náà èsì ọ̀rọ̀ dẹ̀ ń bọ̀ wá bá wọn ó ti lé ní 43 years táyìnlá ti kú tán dẹ̀ ṣì ń sọ tán ṣì ń jẹ lẹ́nu tán ń jẹ lẹ́nu tí wọ́n bá máa jiyàn dè ní orúkọ yẹn lè ti wálẹ̀ báyìí àmọ́ tó bá lọ́lọ́run rí ẹ jẹ́ kéèyàn náà rí ẹ gbogbo àwọn tó ń sọ sítórì yẹn ǹjẹ́ wọ́n wà ń bẹ̀ Báyéwùmí jẹ́ ẹ̀yin lójú Elédùmarè fún Àyìnlá àìkú kí n ṣe fẹ́sífà yẹn ni Àyìnlá fẹ́ gbà lọ́wọ́ Báyéwùmí Àyìnlá ò mọ̀dìyàn nígbà tó dẹ̀ wá pé Báyéwùmí wà níbì kan ó dẹ̀ lọ síbẹ̀ Báyéwùmí ò ní lọ́kàn pé òun fẹ́ pa Àyìnlá torí kò mọ̀ pé ó ń bọ̀ kò múra ẹ̀ sílẹ̀ ó di Báyéwùmí láṣọ mú Báyéwùmí rí i pé Àyìnlá ò fòun lẹ̀ pé Báyéwùmí mú ìdí mọ́ọ̀gì yẹn ó fọmọ láwùjẹ wọ́n máa fi ní wọ́n máa gbé Àyìnlá wọ́n gbé lọ hospital kìíní wọ́n gbé lọ kejì ìgbà tó máa fi gbé dé general ó ti dákẹ́ àwọn kan wá ní òkà kan wà lọ́wọ́ ẹ̀ òkà mákẹ́jẹ̀ ta ló wà níbẹ̀ ìgbà tán lọ ṣe òkà mákẹ́jẹ̀. Àyìnlá tí ò rẹ́ni bájà tó ń fògiri mọ́ra bàbá náà jáde láyé ní ọjọ́ 5 oṣù 5 ní 1980 mo ti mọ ọ̀kan lára àwọn ọmọ Àyìnlá Ọmọwúrà yìí ti pẹ́ ọ̀pọ̀ èèyàn ló ń sọ pé kì í ṣàyìnlá ló bí wọn ìnílẹ̀ máa mọ̀ bóyá Àyìnlá ló bí arábìnrin àbáyìnlá kọ́ orin tẹ́ ń gbọ́ yìí ẹ kọ síwájú ẹ jẹ́ ń gbọ́. mi ò ní jàgùdà tí ó lọ́wọ́ bàbá aládé. lẹ́jọ́ òní lọ bí egbèje irú ẹjọ́ wo náà máa dá fún irọ́ ni wọ́n pa kò lè ṣeé ṣe kólógì nílọ́bẹ̀kújà ìyá yín ni wọ́n máa jí gbé. ṣé ọmọ Àyìnlá ni lóòótọ́ àbọ̀mọ Àyìnlá kọ́? mo tún fẹ̀sọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹni láti wá tẹ́gbẹ́ tí ẹ wá Olúwa. bá mi sọ kálukú lẹ́sàn-án rẹ̀ látẹ̀kọ́ láti Ìbàdàn wá òyìnlú tó kù la ò lè sọ gbogbo yín ò ní mórí ṣẹ́kù. ṣé ọmọ Àyìnlá dẹ̀ ní lóòótọ́ ṣàbọ̀mọ Àyìnlá kọ́? ẹ kú àsìkò yìí ẹ dárúkọ yín fáwọn tó wò wá máa. èmi awí tuntun àlẹ́ ajá Costly ọmọ anígílájẹ ó ṣe àlèmọ́ akọrin máa kọ́ ti ìṣẹ́ máma ta níkẹ́ bẹ́jà bá ń sọ nínú omi ọ̀jọ̀gbọ́n ní gbogbo wa àwa ti mọ̀ yìí tá tún mẹ́ awé orúkọ mi ni Queen Alimot Àyìnlá Ọmọwúrà mo rí pé rẹ́dì fún mi ni èmi náà dẹ̀ rẹ́dì fún yín àjọwà ń lé nínú àwọn àkúrẹ́ ṣẹlẹ̀. Alimot ọ̀kan lára àwọn ọmọ Àyìnlá Ọmọwúrà ta ni Àyìnlá Ọmọwúrà gangan? àpòrí akọrin àwa fìdá lálẹ́ gàràrà ẹni tó pè ní Àyìnlá Ọmọwúrà yẹn bàbá tèmi Alimot Shadia Eégún Magají ni ọkùnrin tán fi ń ṣàdúrà fọkùnrin bàbá tán fi ń ṣàdúrà fún bàbá because bọ́mọdé ò bá tàn ó máa bá àrọ́bá dẹ̀ ni bàbá tàn kọ́lọ́run kó bá mi fọ̀run kẹ́ bàbá mi àti ìyá mi àti gbogbo òkú ta ní lọ́run. Àmín. Màmá mi máa ń sọ̀rọ̀ kan pé Àyìnlá tó jẹ́ Waheed Eégún Magají gbogbo lòwò tóun bá tún fẹ́ tún ilé ayé wá òun wish kójú òun ni òun tún máa padà fẹ́. ṣe rí tọkùnrin ò bá lówó lọ́wọ́ tó bá wà kẹrin ẹlòmíì máa lówó lọ́wọ́ tó yẹ pé owó yẹn á pọ̀ bíi tí ò bá sí kan tá à ń wí yìí bẹ́ẹ̀ á kàn máa ná owó yẹn obìnrin yẹn á máa gba owó yẹn á tún máa lọ fún ẹni tí tó ṣe pé tó wà kẹrin bàbá mi wà kẹrin ó dẹ̀ ń ro tèèyàn mọ́ tiẹ̀ ó kàn jẹ́ pé ẹni tó kọ̀wọ̀ sí ni kò gbẹ̀gbin tó dẹ̀ pé mo fẹ́ jọ́ lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀ ó jẹ́ni tó kóyàn mọ́ra kò kì í fojú tẹ́ńbẹ́lú yàn àmọ́ tó bá ṣe gbé wá òun náà lòun náà ṣe máa fún ẹ padà tí bàbá mi bá jáde lọ kò lè ṣe kó má wálé mi ì rí ibi tí ibi iṣẹ́ yẹn gbé wà tó lè jìn ó lè tó bá sùn lọ́hùn tó bá máa dé níjọ́ kejì ó dìpẹ́ǹd lórí ibi tán bá lọ tó bá dé wọ́n ní tó kò ní kọ́kọ́ wọnú yàrá tiẹ̀ ló máa kọ́kọ́ lọ máa kanlẹ̀kùn kọ̀ọ̀kan ẹ̀ lẹ́ńbẹ̀ yẹn o ẹ̀ lẹ́ńbẹ̀ yẹn o ìyá lágbájá á fẹ́ wo àlàáfíà àwọn tó fi sílé kó tó lọ ọlọ́ndẹ̀ wàá bá ṣe tó jẹ́ pé gbogbo nǹkan tó fẹ́ lò nílé ayé ẹ̀ lọ́lọ́run fún ìkíní ọlọ́run fún lónílù wọ́n jọ wá látọ̀run ni ọlọ́run fún lélégbè wọ́n jọ wá látọ̀run ni nítorí pé tẹ́ ẹ bá wo iṣẹ́ Àyìnlá ẹ máa rí wípé kò síbi kankan tó mẹ́hẹ̀ẹ́. ta l'Àyìnlá? Àyìnlá jẹ́ bàbá Alimot Shadia Eégún Magají
tí a bí ní ìlú Ìtòkò fún Gbogbolowo Alhaji Yusuf Alágbẹ̀dẹ. Anígilájé, bẹ́ẹ̀ ni torí ní igi ni àwọn ń tà wọ́n dẹ̀ ṣe àgbẹ̀dẹ bámúbámú. So gbogbo ohun tó lè di owó òun ni bàbá yẹn máa ń ṣe ló fi ń jẹ́ Gbogbolowo. Tí Dáúdà àbúrò ẹ̀ pẹ̀lú Àyìnlá tí wọ́n jọ máa ń bá bàbá wọn kiri ọjà lọ. Àmọ́ Àyìnlá nìkan kọ́ ló ń kọrin nínú ilé wa. Ìyá tó bí ìyá Àyìnlá, Wúràọlá, a máa ń pè ìyá yẹn ní ìyálé lọ́jà. Ilé tí ó wà ní Ìtòkò yẹn tí wọ́n sin Àyìnlá sí yẹn náà máa ń pè ní ilé lọ́jà. Ilé lọ́jà. Àyìnlá fi kọrin pé ilé lọ́jà kún tirẹ́tirẹ́. Màmá ilé lọ́jà yẹn ló bí Wúràọlá tó jẹ́ ìyá Àyìnlá. Láti bẹ̀ lọ kò dẹ̀ fi ẹbí ṣeré. Ẹ bá fẹ́ pa ẹ ṣáà sọ pé kẹ́bí ẹ̀kọ́ kúrò lára ẹ̀. So ẹni tí Àyìnlá jẹ́, bàbá mi dẹ̀ fẹ́ràn oúnjẹ kan, oúnjẹ méjì tí ẹni. Bàbá mi fẹ́ràn gbúre ọlọ́bọ̀rọ̀. Èyí tó jẹ́ pàdé mi kò pa ni o, kò kí ń ṣe àwọn tá à ń dín nísìn, ó máa ṣàn burúkú tẹ́ ẹ máa fi rúpẹ̀tẹ̀ sínú ẹ̀ ni. Tẹ́ bá tún wá kúrò lórí ẹ̀kẹ́ tí wá lọ mọ́ ẹ̀wà alágbàdo, ẹ̀wà ọlọ́kà. Ṣé wá rọ́wọ́ ọlọ́kà yẹn wọn ò ní ìsè sínú pot kékeré, inú àgbàdá náà máa sè sí torí pé ilé wa kò kí máa ń dá. Fèrò. Kò ń dá. Bágbọ́ wọn fìlú jí mi ní Ìtòkò nílé wa òye lówùrọ̀ lọ́jọ́ ọjọ́ ńlá ìwọ́gọ́ o. Ọmọ alákọ̀ọ́rẹ́ ó fẹ́ lọ lẹ̀ gbàgbé. Ọmọ alákọ̀ọ́rẹ́ ìrẹ̀gbẹ̀ ayẹ ni pé wọ́n lára náà. Séréńgè nìyẹn. Séréńgè ni. Bàbá yín máa ń séréńgè gan. Àwọn ìyá ògbó àbọ̀nù ẹ̀ṣọ́ rẹ̀ ó fẹ́ lọ rẹ̀. Àgbẹ̀dọ̀ kan bá wà láti wà rẹ̀. So bàbá mi ó ní oríṣiríṣi ẹ wo ohun pọ̀ torí pé ó dára ẹ̀ lójú. Tá a bá dẹ̀ wá ń sọ̀rọ̀ nípa àpàlà bàbá mi ẹ lè compare pẹ̀lú àpàlà ẹ̀mí. Kò ní aláfiwé o. Bàbá mi Haruna Ìṣọ̀lá Babangani àgbà ní ìtòyín pé àpàlà wọn dá dúró ni. A rí àwọn oríṣiríṣi tó mú wọn. Ẹni máa ṣe bí Àyìnlá aṣọ àpésán ináró. Ẹni bá máa ṣe bí Àyìnlá Ọmọwúrà. àtráyà àrìn jìnnà Ṣẹ̀fíù mú torí gbogbo nǹkan láyé yìí ni mo lè fi gbárí máa ń fi àwọn èèyàn máa ń sọ pé àlìmọ́rò lọ wádìí dáadáa bàbá ẹ̀ ló bí Ṣẹ̀fíù. Torí mi náà gbọ́ bẹ́ẹ̀. Torí tiwa nígbà míì wà tó jẹ́ pé kò kí ń ṣe pé ẹni tó dà nǹkan léèyàn lórí nìkan ṣo ni bàbá yàn. A máa ń wo àwòkọ́ṣe nígbà míì pé ẹni yìí pé kí ló ṣẹlẹ̀ ṣé ó mú wa látọ̀run ni èmi náà fẹ́ máa ń tàn pé ní Ṣẹ̀fíù yẹn second in kó tẹ̀ ṣe second tó bá ń sọ pé àwọn yẹn ní kí n yé sọ bẹ́ẹ̀ mọ̀ pé ṣé mo rora mi àbí mo àná láì pé mo rora mi Ṣẹ̀fíù àrólé ni tó o bá gbà fún òun ṣera ẹni ìtorí pé ẹni tó ajẹfúnni jẹ ọ̀tọ̀ ni ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó rojú èèyàn mí ni owó ibi téèyàn wà. Ṣẹ̀fíù kàn láìka Àyìnlá ṣe rí ìbílẹ̀ ní Ṣẹ̀fíù. Tó fi pẹ̀lú àwọn ní bàbá oko yẹn oko ni. Àyìnlá náà dẹ̀ oko ni ló kà èmi náà localization. Ṣẹ̀fíù ìbílẹ̀ ni. Ẹni tó bá ti wá gbé ìbílẹ̀ dání báyìí là ṣe gbé ìbílẹ̀ dání ló ṣe lọ́rọ́ kan jọra wọn náà. Mi ì rí nǹkan kan tó yàtọ̀ nínú Àyìnlá òun tàyàn nù Ṣẹ̀fíù náà òun tàyàn nù tó bá sọ pé ọ̀nà 20 naira fún Àyìnlá máa kì dákú. Nílé pákó òṣì ò dá. Òṣì ò dá. Ìjẹ́lẹ̀ ni òrùn wọn dé tán o. Ìjẹ́lẹ̀ ni òrùn wọn dé tán o. Ìyàwó òṣì ìjẹ́lẹ́jọ́. Mo ń wí tó kí ẹ bá ràn sọ́kọ yín. Sọ́mọ Àyìnlá ni àbó ńkọ́. Irú ikú wo ló pa Àyìnlá Ọmọwúrà? Ọ̀rọ̀ ńlá lẹ bèrè yẹn bó tiẹ̀ jẹ́ pé àhesọ ọ̀rọ̀ pọ̀ rẹpẹtẹ. Eléyìí wí tọ̀hún wí bọ̀t ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ èèyàn ní owó ibi téèyàn wà. Mo máa ń sọ pé gbogbo ọ̀rọ̀ yìí láti 1980 ó ti lé ní 43 years Àyìnlá ti kú tán dẹ̀ ṣì ń sọ tán ṣì ń jẹ lẹ́nu tán ń jẹ lẹ́nu ṣe mọ̀ pé kéèyàn dúpẹ́ ni. Because tí wọ́n bá máa jiyàn dè ní orúkọ yẹn lè ti wálẹ̀ báyìí. Àmọ́ tó bá lọ́lọ́run rí ẹ jẹ́ kéèyàn náà rí ẹ gbogbo àwọn tó ń sọ sítórì yẹn ǹjẹ́ wọ́n wà ń bẹ̀
Àtúntì ti dé. Àtọ́dá ti dé Kọ́lá Adéjòjò. Èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára o. Ó ti ṣe bẹ́ẹ̀ rí ó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. Oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kastnati á tó. A lọ láyọ̀ a bọ̀ láyọ̀. Èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. Eléyìí tó máa dùn máa lárinrin o. Ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kastnati gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Kastnati sugar ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. Bọ́ bá ti yá ó ti yá. àwọn kan bí ìyá tó bí mi ṣe sọ torí ìyá mi ò kéré nínú ìyàwó màámi ní Báyéwùmí jẹ́ ẹyin lójú Elédùmarè fún Àyìnlá ìyẹn Báyéwùmí tó jẹ́ mánéjà wọn close friend ni wọ́n ọ̀rẹ́ ni wọ́n Báyéwùmí ti ń ní owó lọ́wọ́ kí Àyìnlá tó máa ní ṣẹ̀mọ́ a máa ní fans èmi ní fans bí mo ṣe wà Àlímọ̀ Ọmọwúrà ní fans Àyìnlá ní fans ni Báyéwùmí jẹ́ fún Àyìnlá tó yẹ pé ó máa ń ṣe dáadáa sí i nǹkan kan ló ṣe Báyéwùmí tó fi fìlú Ẹ̀gbá sílẹ̀ tó dẹ̀ lọ tẹ̀dó sí ilẹ̀ Haúsá bàbá mi lọ síbẹ̀ láti lọ play ló bá Báyéwùmí bẹ̀ nítorí pé ara ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yìí pé bàbá mi ò kì í ṣabaramóore jẹ ó bá Báyéwùmí níbẹ̀ lóòótọ́ kí ló wá ṣe ń bí ìwọ ìyá tí ń wá láti jọjọ́ yìí kíde ń gbé mi kúrò lẹ́gbàá ó lé wọ́n tẹ̀sí ẹgbẹ́ kan báyìí ló gbé mi kúrò báyìí ló gbé mi kúrò ó ṣe àwọn nǹkan kan tó yẹ pé ó kù díẹ̀ káàtó tí wọ́n ń wà Àyìnlá dẹ̀ ṣẹ̀mọ̀ ó máa ń gbóyà pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ó ní má wọlé àjọ máa dẹ́gbà ni n kò lọ́wọ́ máa he mí o èmi kò má sọpọ́ máa yẹ ṣóòtú ó trust mi mọ́ ni Báyéwùmí tẹ̀lé Àyìnlá wálé ìgbà tó tẹ̀lé wálé ó fi ṣe mánéjà torí Báyéwùmí mọ̀wé ó kàwé Àyìnlá bí ò kàwé ó kọ́gbọ́n orí ó kọ́gbọ́n orí ju ẹni tó kàwé mi lọ ó dẹ̀ mú wálé wọ́n jọ ń ṣiṣẹ́ pé èmi ni mo promise ẹ pé kò máa bọ̀ lé ò ní ráhùn owó wọ́n dẹ̀ jọ ń ṣiṣẹ́ ohun tó ń ṣẹlẹ̀ nígbà yẹn ń ṣẹlẹ̀ nísìnyí kọ́lọ́n kó kàn ṣàánú wa ní ká má ṣiṣẹ́ fóníṣẹ́ Báyéwùmí jẹ́ mánéjà fẹ́ pé ẹni tó bá fẹ́ gba eré Báyéwùmí ló ń gba eré ni wọ́n book lọ́dọ̀ ẹ̀ tó bá kó fún mánéjà tó jẹ́ Báyéwùmí máa dáwó ó máa dá sí 8 tí kò fẹ́ kí ọ̀gá tó ní ilé iṣẹ́ gan kó tiẹ̀ rọwọ́ mú lọ sẹ́nu ọ̀rọ̀ yìí ń bí Àyìnlá nínú ó di pé eléyà sọ pé òun sanwó tọ̀wọ́n lóun sanwó ẹjọ́ báwo ni ẹni tó jọ̀gá báwo lòun náà ṣe fẹ́ leave táwa tá a jọmọ náà fẹ́ bí happy wọ́n máa ń jà lórí ọ̀rọ̀ yìí ìgbà tó yá wọ́n máa ń ṣe practice nínú ilé wa nítòkò lọ́jọ́ Thursday Àlàmísì ṣẹ́mọ̀ kọ́rọ̀ tí máa gbéyànnú máa wò pé ọlọ́mọ ayẹ̀kú jẹ́wọ́ Báyéwùmí ló máa pa mí ìtàwọn èèyàn sọ pé ó ti mọ̀ pé òun máa kú lófin èmi náà sọ bẹ́ẹ̀ náà kẹ́nìkan máa dà mí láàmú kí ni wàá ń bíbà rẹ̀ ó lè jẹ́wọ́ àǹtí tó lè mọ̀ pé nìyí ló máa pa òun kó ti máa yà fún tipẹ́ kó ti lè dà nígbà tí èpè Báyéwùmí sọ sálárì fún ṣé nǹkan tó mọ̀ torí ìwà ìjọ̀gbọ̀n tí Báyéwùmí ń wù ló ṣe pèdè yẹn wọ́n lọ sọ pé orí ni kú alábàáhùn wà ìgbà kan àwòkọ kìíní kan ìgbà tó lọ ṣoògùn orí ni kú alábàáhùn wà yẹn ta ló wà ń bẹ̀ àwọn tó ṣáṣì ju Àyìnlá lọ wọ́n sì wà nílé ayé tọ́jọ́ lò gbà tán jùlọ lójó orí because kémi tó lè mi gbégbá àpàlà torí ta lèmi tèmi fẹ́ kọrin àpàlà mo sì bá àwọn tó pọ̀ nínú àwọn tó jọ ṣiṣẹ́ mo máa ń tọ̀ wọn lọ torí mi ò gbọ́ nǹkan tó sọ mi kì í gbọ́ nǹkan tí bàbá mi sọ màá wá lọ mo lè lọ bá bàbá Adéwọlé mo lè lọ bá Tẹ́ní ṣe mẹ́sì mo lè lọ bá bàbá Ṣẹ́gojú Rasaki Ṣẹ́gojú máa ń tojú bọlé ẹ̀rọ ìyanúrù ni máa ń ṣe màá wá mú ìwé dání kò tí ì sí pé à ń rékọ́dù kíní dáadáa gbà yẹn màá mú ìwé dání màá máa kọ ẹjọ́ kí ni bàbá yìí sọ mí báyìí ó lè yẹ bọ́lá ní ó ní àwọn oníburúkú ni nítorí pé ohun tí mo fẹ́ ṣe yẹn mo kéré sí i bò tó wù mí ipe mi ìfẹ́ kápálà yẹn parun nílé wa
ni èmi náà ṣe ń tọ àwọn bàbá yẹn lọ pé kí ló sọ ń bí kí ló sọ ń bí wọ́n dẹ̀ ń tọ́ mi sọ́nà pé òun bó bá mọ̀ pé agaga màámi Táwà Kálítù ọmọ owó ní kókó ó máa ń sọ fún mi yí pé tó bá mọ̀ pé ó fẹ́ kọ àpàlà iṣẹ́ méjì ló máa ṣe. mo níṣẹ́ ò ní bàbá ẹ̀ ò kì í fi orin lẹ̀ fẹ́lẹ́gbè Àyìnlá máa kọrin ó máa lé mú ó máa gbé fúnra rẹ̀. ẹ fún alápẹ̀rẹ̀. ọyá níbi ìtajà náà kú fẹsẹ̀ lélẹ̀ o níbẹ̀ lọ́mọ ẹranko gbé ń jẹun ẹ jẹ́ ká mi abáfàájì bọ̀ elégbèǹgbè òun kò ní múlẹ̀ kò ní kúrò lẹ́nu ẹ̀ ó máa mú. ẹ tún mú mo fẹ́ gẹ̀tẹ̀. níbi ìtajà náà kú fẹsẹ̀ lélẹ̀ o níbẹ̀ lọ́mọ ẹranko gbé ń jẹ ẹ jẹ́ ká mi abáfàájì bọ̀ ṣẹ́rí pé olórin ti mú ó ti gbé. aráyè ẹ̀ wá wòran. tí elégbè bá fẹ́ fẹ̀yìntì kò ní fi nǹkan ẹ̀ lẹ́ẹ̀dẹ́ bí kò fẹ́ ó fẹ́ mi. ó mọṣẹ́ lókùnkùn dùn. yíyá bẹ́ẹ̀ ni wọ́n á tójú bọlé kiri pé ẹjọ́ bàbá mi kí ni bàbá mi wí ń bí kí ni bàbá mi wí ń bí kódà gan ilé bàbá mi General Kollington yìí kì í fi bẹ̀ lẹ́yìn wákàtí torí pé mi tí ì ní ìmọ̀ tó nínú àpàlà yẹn. bá mi tiẹ̀ wá ohun tí Kollington Àyìnlá sọ nípa Àyìnlá Ọmọwúrà. èèyàn rere ni Àyìnlá Ọmọwúrà tẹ́lómi bá ń fi ẹnu mi pé ó kàn jẹnu ara ẹ̀ níyà ni position tí mo wà lénìí was through Ọmọwúrà when we wrote him to be our adviser. so ó wá wà nílé níjọ́ yẹn wọ́n wá pè é pé Báyéwùmí wà mọ́ lóòótọ́ Àyìnlá fún ní Vespa meanwhile kò kí n ṣe Vespa yẹn ni Àyìnlá fẹ́ gbà lọ́wọ́ Báyéwùmí Àyìnlá ò mọ̀dìyàn bí irú èmi náà ni tó o bá ń bá mi jà inú mi máa ru bíi ká parí ẹ̀ ni nígbà tí bàbá Adéwọlé pẹ̀lú Àyìnlá ń jà Àyìnlá ń bá Adéwọlé jà o tó bá ń bọ̀ láti ibì kan ó máa gbé mọ́tò ó máa lọ páàkì sílé Adéwọlé táwa láòdù orin báyìí gbogbo àwọn màámi ìyàwó wọn àwọn ẹ̀gbọ́n mi ọmọ wọn gbogbo wọn máa bọ́ ta tán máa ẹjọ́ ṣó ń bá yẹn jà ni gbogbo ọ̀nà tó lè fi mú Báyéwùmí tí Báyéwùmí ti kúrò lọ́dọ̀ ẹ̀ kò wá mọ́ gbogbo ọ̀nà tó lè fi rí Báyéwùmí ṣàdékọ́ máa bá òun wá òun máa gba Vespa òun lọ́wọ́ ẹ̀ máa gba Vespa mi lọ́wọ́ ẹ̀ máa gbà ni kí ló fẹ́ fi Vespa ṣe àmọ́ ó fẹ́ kí Báyéwùmí padà nígbà tó dẹ̀ wá pé Báyéwùmí wà níbì kan ó dẹ̀ lọ síbẹ̀ ìgbà tó débẹ̀ ní tilẹ̀ ń tọ́lọ́hún ní ọgbọ́n ọmọdé mi Báyéwùmí ò ní lọ́kàn pé òun fẹ́ pa Àyìnlá torí kò mọ̀ pé ó ń bọ̀ kò múra ẹ̀ sílẹ̀ ẹgẹ́ ìkan tí mo sọ Àyìnlá lè máa bọ̀ bó ṣe ń bọ̀ yẹn pẹ̀lú ká ló lẹ́jẹ̀ ríru ó lè kọsẹ̀ kó lọ bẹ́ẹ̀ nígbà tó dọ́dọ̀ Báyéwùmí tó ń wá ó di Báyéwùmí láṣọ mú ẹ la bá mi pọlọ́pàá wá lẹ́ni rẹ̀ máa gba Vespa mi lọ́wọ́ ẹ̀ kíníkan Báyéwùmí ń jura láti já ọwọ́ Àyìnlá kúrò lára ẹ̀ kó sá lọ Àyìnlá ò gbà ṣe mọ̀ pé bàbá mi lágídí bàbá mi máa ṣe ló máa ṣe àmọ́ kádàrá ni Ọlọ́run ti kọ́ pé Báyéwùmí fẹ́ gbé ọ̀rọ̀ yẹn sórí ni nígbà tí Báyéwùmí rí pé Àyìnlá ò fòun lẹ̀ ó mú ọtí tó wà nínú glass cup mug ní cup yẹn wọ́n ya Murtala sí báyìí igi náà fi ṣe ìdí ẹ̀ àti hand ẹ̀ báyìí ó mú ọtí tó wà nínú ẹ̀ ó dà sí lójú bóyá ó máa ta lójú ó máa sọ òun sílẹ̀ Àyìnlá ò sọlẹ̀ next ni pé Báyéwùmí mú ìdí mug yẹn ó fọmọ láwùjẹ pàtó fọmọ láwùjẹ ó ṣubú lulẹ̀ irú tó ṣẹlẹ̀ ńgbà yẹn ń ṣẹlẹ̀ nísìnyí tó yẹ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní títì àwọn èèyàn máa péjọ náà máa kámẹ́rà kò ṣe pé máa rọ́ọ̀ṣì ń tọ̀hún wọn rọ́ọ̀ṣẹ̀ immediately náà ó wà nílẹ̀ ilẹ̀ tó dùbúlẹ̀ síbẹ̀ ni tán lé ẹni tó fọ́ nǹkan lórí mọ́ ọ́n lè lọ ìgbà tán lè lọ tán máa fi náà máa gbé Àyìnlá wọ́n gbé lọ hospital kìíní wọ́n gbé lọ kìíní ìgbà tán máa fi gbé dé general ó ti dákẹ́ àwọn kan wá ní òkà kan wà lọ́wọ́ ẹ̀ òkà mákẹ́jẹ̀ ta ló wà níbẹ̀ ìgbà tán lọ ṣe òkà mákẹ́jẹ̀ èmi tèmi jẹ́ kékeré yìí because mo kéré ńgbà t'Àyìnlá kú mo ti wà nínú mọ́tò Dánfórí lẹ́kọ̀ọ́ táwọn èèyàn sọ̀rọ̀ Akeem Àyìnlá Ọmọwúrà tẹ̀wá rí bóyá ń sapá àwọn ọjọ́ lọ léèwé ni ó lẹ́yìn Akeem kọlà láti bí ìdébí Akeem òdẹ̀jà wọn wà ní ṣẹ̀mọ̀ àwọn èèyàn mi tó bá ń sọ̀rọ̀ wọ́n máa sọ bí ìgbà tábà sọ pé àwọn wà ń bẹ̀ wọ́n lè ní pé àwọn belong ẹnìkan wọ́n béèrè ọ̀rọ̀ ó nígbà t'Àyìnlá kú òun lòun wá láti ìlú òkè bó ṣogbo ni àbí kìíní kan lòun wá tóun wá gbé aṣọ ara mi ẹ̀ fún wọn tán fi sín ẹjọ́ bí làwọn fámìlì ẹ̀ wà ṣánsùn ni so tí èèyàn bá máa sọ oríṣiríṣiríṣiríṣi èmi sì máa ń sọ yí pé mo fẹ́ ẹni tó wà níbẹ̀
Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Now Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi La Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ọmọ tó bí ní lẹ́yìn Àyìnlá lẹ́yìn táyìnlá kú ó sọ sítórì Àyìnlá ó dàbí fíìmù Àyìnlá tán ṣe wèrè àtàsínwó náà kọjọ síbẹ̀ kò kí n ṣe sítórì bàbá tèmi bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò kí n ṣe sítórì bàbá tèmi náà kọ. Alhaji Àyìnlá ni mo wá rí. láti bo. The roots that bore him. èmi ò kí ń ṣe ìyàwó yìí. Ìyàwó mi rẹ. bá ti bẹ̀rẹ̀ eré bíi wọ́n tó tọ́jú lọ. mo rò pé bàbá ń ṣe wọn. ẹ̀yin ìwà àgbà ní iṣẹ́ kiri sí. táwọn èèyàn bá ń bi mí léèrè nípa fíìmù yẹn mo máa ń sọ pé tọ́pọ̀lọ́ bá lóyún ká débi èrò káfò but when it is time tó yẹ pé èèyàn gbọ́dọ̀ sọ nǹkan tó bá wà nínú yàn torí mo rí pé àwọn èèyàn ti ń yọ nínú fíìmù yẹn láti fi tàbùkù fún bàbá mi èsì ọ̀rọ̀ dẹ̀ ń bọ̀ wá bá wọn ìtorí pé àwọn aláìmọ̀kànmọ̀kàn wọ́n sọ pé mo fẹ́ fans Àyìnlá tó jẹ́ pé real fans Àyìnlá tí ò kí ń ṣe àwọn tó ń fẹ́ boost page àwọn àṣà jẹun fans àwọn tó jẹ́ real fans ẹ̀ tó mọ̀ pé ìwà t'Àyìnlá ń wù lélẹ̀ lóòótọ́ lágídí ó burú tó bá fẹ́ gbà ló máa gbà ó máa ń pè rẹ̀ lọ́mọ oníjà kò máa ná tá a bá wá fẹ́ ṣe nǹkan tá a la fẹ́ boost page a gbọ́dọ̀ sọ òtítọ́ Àyìnlá ò kí ń ṣe alákọ̀wé náà Àyìnlá kọlà náà níbo ni Àyìnlá ti ń jà lójú agbo wọ́n ti ń fògùn ná ẹ̀rọ sàgọ́mù sọ débi pé àwọn kan ti wà tán ti ń yọ nínú àwọn ọ̀rọ̀ yẹn wọ́n ti fi ń tàbùkù fún tí mi rẹ̀ ní take tí mi nígbà ṣe ẹ̀rọ sàgọ́mù sọ so oríṣiríṣi làwọn nǹkan tó ẹni tó kọ̀wé ẹni tó ṣe fíìmù wọ́n ṣe ń pé àwọn fẹ́ jẹun ni wọ́n máa ń dáṣà kan wá ní transformer l'Àyìnlá oníkálukú ń tap tó bá wá fẹ́ táàpù ó gbọ́dọ̀ táàpù kó wòó pé àwọn ọmọ ẹ̀ àwọn tó kù lè gbà èmi ò lè gbà àmọ́ ètò jẹ́ Àyìnlá gangan fíìmù Àyìnlá kò sẹ́ni tó mọ̀ ọ̀kan bí ọlọ́mọ ó máa jáde ọ̀rẹ́ Àyìnlá original gangan ó máa bọ́ta ọmọ ẹlẹ́ran ọmọ onímọ́tò l'Àyìnlá bá ṣe àwọn bọ́lẹ̀ kájà káṣegbá káṣàwó l'Àyìnlá bá ṣe Àyìnlá ló kà so ibi tí gbogbo ẹ wo ẹ jẹ́ ká fi sílẹ̀ síbẹ̀. ọ̀dà ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ ẹ jẹ́ kí n wá béèrè kan ṣé kí ló wá sún ẹ̀yin síṣẹ́ orin. èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ní lọ́kàn pé mo fẹ́ kọrin èmi kàn láìkì orin mo láìkì orin láti primary school mi secondary school mi èmi ò lọ kàwé torí ẹ̀ mi ò fi bẹ́ẹ̀ mọ̀wé mo láìkì orin bóyá torí nǹkan tó fi bí mi bí kárí mi nílé kọ́ṣọ́rà bí kọ́rí mi nílé ẹlẹ́mu tí mo lọ ṣe léèwé tí mo fi jáde nìyẹn tí mo lọ ṣe nìyẹn bọ́ mo kàn wá mọ̀ pé mo kàn wé pé nílé wa tá a bá ní nǹkan ṣe olórin máa ń pọ̀ gan rẹpẹtẹ bóyá di pé tá a bá ti ní nǹkan ṣe lè wa máa gba máìkì ní ṣá àmọ́ ìgbà tí mo lè sọ pé mo bọ́ta dáadáa pé mo gba máìkì màmá mi Afusa ọmọ nílé ẹlẹ́ni àwọn náà kú lọ́dún náà lọ́hùn Ṣìmíù Adébórí Gbàfídà àwọn lọ́wọ́ akọrin mo bá takú sórí stéèjì yìí pé sẹ́ẹ̀ mo máa kọrin bàbá yìí ní ẹ̀fílẹ̀ mo kéré gan àrẹ kò ń ṣe 20 years lọ́rọ̀ tá à ń sọ yìí 20 years kìtìyàn Gbàfídà ó tọrọ yẹn ti pẹ́ mo ṣáà gba máìkì bàbá yẹn ní ẹ̀fílẹ̀ jẹ́ ó kọrin mo gba máìkì lọ́dún náà lọ́hùn mo kọrin làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní hé mi irọ́ ni kíníkan ọba lọ́n bá màmí lẹ́yìn pé Yakabra yìí jẹ́ kọ́mọ yìí kọrin èmi ò lè fèsì crowd o èmi ò lè rírọ́ nọ́ọ̀sì níṣẹ́ tí mo yàn láàyò mi ò lè fèsì pẹ̀lú ẹ̀ náà ó sì ń ṣe mí dìsìn because mi ò ń ṣe pé ó yá orin ní dandan. báàlẹ̀ wa ń kó pẹ́ẹ́dẹ̀ ní láìkí orin náà. mo láìkẹ́. ẹ ṣáà ń gbọ́ bó ṣe ń dún. ó ń dún bó ṣe ń dún ẹ mọ̀ pé nǹkan yẹn wà nínú ẹ̀jẹ̀ mi mo láìkẹ́ orin mi ò ń wo fíìmù mi ò but anything orin agaga apala yẹn mi ìfẹ́ kó parun lé wa. ẹ ṣáà ń gbọ́ bó ṣe ń dún. ó ń dún mo wá wòó pé eléyìí ti ṣe tọ̀dọ̀ ẹ̀ lọ́tọ̀ tọ̀hún ṣe kí ló dé tèmi ò ṣe nǹkan tí ò ṣẹlẹ̀ rí kò sóbìnrin tó kàpàlà rí
lọ́lá ọlọ́run lọ́lá àwọn èèyàn lọ́lá àwọn tí bàbá mi sì filẹ̀ tó jẹ́ pé àwọn fans àwọn real fans gangan wọ́n fún mi ní backup ẹ̀yin nìkan ni obìnrin kò tí ì ṣẹlẹ̀ rí yes. ṣé ń gbọ́ bó ṣe ń dún ṣé ń gbọ́ bó ṣe ń dún ṣé bẹ́ẹ̀ ń gbọ́ bó ṣe ń ró ṣé ń gbọ́ bó ṣe ń ró ẹ má jiyàn sí àpàlà lẹ́ ń gbọ́ yẹn ṣé ń gbọ́ bó ṣe ń dún. ṣé first record yín nìyí. ẹlẹ́kẹta. ṣáà ilẹ̀ compose ẹ̀ fúnra yín. Mo lọ́gàá o mo ní ọ̀gá mi Olúgbèmí Béjíwá àti Dìran ọmọ Adédèjì àwọn lọ̀gá mi àwọn ló jẹ́ kó máa dún bó ti ń dún yẹn torí tó bá fi dídá èmi àpàlà àti dádì mi ni mo wà like father like daughter àpàlà gbòde méjèèjì yẹn àpàlà dádì mi ni mo lọ. orin yẹn sóòtì ẹ̀ ti jáde orin iṣẹ́ ń gbọ́ kí làkọ́lẹ̀ ó ti jáde àpàlà extraordinary. àpàlà extraordinary àwọn bó náà ti lè rí iná. exotic music ló gbé jáde. níbo ló wà. gbogbo ibi tó ti ń ta rẹ́kọ̀dù náà ni kẹ́nìkan má gbọ̀pọ̀ mọ̀ ìlà wọ́n ti ẹ̀ máa ń bá mi jẹun wọ́n ní mo kéré sẹ́ńtáyìn lálébì. wọ́n ní mo kéré sẹ́ńtáyìn lálébì so mèmí náà dẹ̀ máa ń sọ pé ẹ ṣe pé mo kéré lọ́jọ́ orí sí ẹni tí Àyìnlá lè bí. àṣọmọdé náà ń pè yín ni. ọmọ mo kéré náà á ò dà mí. so kọ́lọ́n kó gbà fún gbogbo ẹ̀yin fáǹsì bàbá mi pátápátá níbikíbi tẹ́ ẹ bá wà ẹ ti ń rí ṣe ẹ̀rí ṣe mọ́ kò ní jẹ́ tì í. ẹ ti ń rí jẹ òrí jẹ mọ́ òye oníṣẹ́lẹ̀ lásìkò ẹ̀yìn ìrédé Kasinati ire òun mi o ṣúgà ire tí mo ní mo fẹ́ kẹ́ mọ̀ kò lórúkọ méjì. ire ni ire ń jẹ́. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.